Ẹ̀gbá Ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Ẹ̀gbá Ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Àwọn Ẹ̀gbá ló lòlúmọ̀. Ẹ̀gbá Ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Ẹ̀gbá Ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Àwọn Ẹ̀gbá ló lòlúmọ̀. Ẹ̀gbá Àké Lísàbí Agbòǹgbò Àkàlà. Ẹ̀gbá Ilé Asẹ́yìn-Orò lọ́làjú ti bẹ̀rẹ̀. Àwọn Ẹ̀gbá ló lòlúmọ̀. Ẹ̀gbá Ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Ẹ̀gbá Ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Àwọn Ẹ̀gbá ló lòlúmọ̀. Àkàndá igi àdárọ̀ mi tó sẹ́. Olódásí òde. Ìlú Ẹ̀gbá ló forí lé. Ẹ̀gbá Ọmọlúfẹ̀. Ẹ̀gbá ọmọ Lísàbí Agbòǹgbò Àkàlà. Káàbọ̀ Àkàndá. Ẹ̀gbá ọmọ Asẹ́yìn-Orò. Ilé baba yín là ń bọ̀. Ẹ̀gbá ọmọ Onígbẹ̀dú Àlùlà. Bá ti lù nù. Ẹ̀gbá ọmọ Onígbẹ̀dú Àlùlówó. Àlùlówó lọ. Ẹ̀gbá ọmọ Ajítọ̀wọ́ àlejò bọ́nu. Ọmọ Olóró ọmọ Àlùkù. Ọmọ Àlùkù Igbó Ẹ̀gbá. Igbó Ẹ̀gbá lọ́hùn. Ọmọ Ìpéjàjò Ògùn. Tẹnu kékeré Olóró Apẹ̀ẹ̀gún. Apẹ̀ẹ̀gún. Àgbàlagbà Orò Àparàbà. Káàbọ̀. Ìṣẹ́kù ìpèkú Olóró Apòjìá. Olóró tó pòjìá. Apá rẹ̀ adélẹ̀ sí tán. Ọmọ amúgi tútù láìró. Ọmọ asẹ́ tí ń mọmi kíkan. Bá a gúnyán fàlùkù. Orò á kún yànmùyànmù. Bá a roka fàlùkù. Orò á kún yànmùyànmù. Ọmọ àgbàlagbà Orò. Pákọ̀kọ̀ ò ní jiyán. Ìmíwẹ́kọ̀ lọ fólúgaga. Ajídàrá. Ọmọ akitì kaka. Ọmọ ọ̀bàn ìbọn ìhóògùn. Gbogbo Ẹ̀gbá lọmọ Lísàbí Agbòǹgbò Àkàlà. Ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùndé. Ọmọ agbógun lọ́wọ́ òjò. Ẹ̀gbá ọmọ asẹ́fún idẹ. Ọmọ apàtí bàbá ìlẹ̀kẹ̀. Ẹ̀gbá lára ọ̀wẹ́ mọ̀jàlá. Ẹ̀gbá lára òwe mólú. Ẹ̀gbá lára ìtòkú. Àsìkọlà gbéni. Akílàmọ́là. Akílàmórì gbàdáró. Kọ́mọdé ìlú eléri ń rẹ sọ. Ẹ̀gbá ọmọ mòrúmẹ̀rẹ́ bí aṣọ. Aláké ọmọ agbójó lọ́wọ́ ogun. Adé orí Ẹ̀gbá. Sẹ̀kẹ̀ wuuru olówó ẹyọ ànátòjò tẹ̀rùn. Ara akémọ̀jó. Dógbẹ̀rú mọ̀jógbẹ̀kọ. Ẹrú ní sinmi. Ẹ̀kọ́ ò lé sìnìyàn. Ọmọ ẹni dúdú ò sí ń lé. Pupa ò mọ bẹ́ẹ̀ sè. Ara akémọ̀jó. Síbẹ̀ yín ni ẹ̀yin ni. Ẹ̀yin lọ máa gẹ́sìn bàǹbà. Egúngún tó roko pẹ̀lú mi. Ẹni kọ́ pẹ̀lú mi. Orí a máa gbọ́ orí kalẹ̀ lọ́jà. Ìlàjọbí. Ìlàjọbí. Ìyàrọ̀mọ́sí. Tayọ̀ ń bọ̀rọ̀ nírèkú. Ọmọ ńlá kẹsìn. Ọmọ òru làásìkà. Ìyẹn tó ṣerú ẹ̀ lọ́sàn-án àná. Olúwa rẹ̀ ò ní lè fara rí lọ. Ẹ̀gbá mọ Lísàbí Agbòǹgbò Àkàlà. Ẹ̀gbá mọ Lísàbí Agbòǹgbò Àkàlà. Ọ̀sán làásùútọ̀. Ọmọ ẹja tó ń gbénú ibó soro. Ọmọ erè kúsà wọ̀ rọ̀mìrọ̀mìrọ̀mì. Ẹ̀yin lọ máa tẹ́ ní wíjọ́ wíjọ́ wíjọ́. Kírun rẹ̀ ọmọ gbọ̀n lẹ̀ rẹ́rẹ́rẹ́. Ọmọ egúnnú jogbó. Egúnnú jogbó pẹ̀lú mi. Ara ké ẹjọ́ léjì. Kẹ́ má lọ rí ijó lọ́bà. Ara oko adágbá. Ogun ló lé baba wọn dábẹ́ olómọ. Ẹ̀gbá mọ Lísàbí Agbòǹgbò Àkàlà. Mo kí tara tọmọ Abẹ́òkúta. Ogun ohun ọ̀tẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀. Oko adágbá ni wọ́n ń sùn lólófin mọ́. Kò sógun má kò sọ́tẹ̀ mọ́. Olú ti gbà yín là. Ẹ̀gbá pọ̀lápọ̀ wọ́n dì ló ńlá. Ọmọ olómọ. Ọmọ àtẹ̀lọ́rọ̀. Mọ̀sọ̀mọ aláké mọ̀sẹ̀nu wúyẹwúyẹ. Mọ̀sẹ̀gbá mọ̀sọ̀ dídùn. Ẹ̀lẹ́ o. Ọmọ Lísàbí Agbòǹgbò Àkàlà. Ọmọ afipàkọ́ anyárògbò rẹ̀ súkẹ́súkẹ́. Ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo. Ọmọ aláké nìyẹn. Ọmọ agbójó lọ́wọ́ ogun. Ọmọ aké orí Ẹ̀gbá. Sẹ̀kẹ̀ wuuru olówó ẹyọ ànátòjò tẹ̀rùn. Gbogbo ọmọ Ẹ̀gbá lọmọ òsínlẹ̀kùn palẹ̀kùndé. Bó ṣe lé bó sòde. Ẹ̀yin lọ́mọ títí kaka.
ọ̀bọ̀n ìbọn ìhóògùn àbàtàbútú ọlọ́rọ̀ lọ́mọ Ẹ̀gbá ọmọ ajífọwọ́ àlejò bọnu ọmọ asípa ọdẹ ọmọ apàtí bàbá ìlẹ̀kẹ̀ Ẹ̀gbá gbalé Ẹ̀gbá gboko ìgbàkúùgbà sálẹ̀gbẹ́ Ẹ̀gbá ń jàre abímọ láké ọmọ aláké ń fọlá jagun Ẹ̀gbá fọlá jà ó fèkìjà ọmọ Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlówó alágogo ọ̀ranyàn tantantan abẹ́mi láké mọ̀sẹ̀nu gbígbó lẹ́nu bíi jẹjẹ wọ́n bí mi ní gbàgùrá mo gbólóhùn bí ọ̀jẹ̀ Ẹ̀gbá ìwo ni wọ́ aláké ni ọ́ ni àbí tìkìrìkú gbàgùrá ni ọ́ ni àbárẹ̀ Ẹ̀gbá òwu títaké ni ọ́ ni àbí tààrọ̀ Ẹ̀gbá lẹ̀gbá ń jẹ́ bọ́sọmọ Ẹ̀gbádò Ẹ̀gbá ọmọ asẹ́ tí mo mọ kíkan Ẹ̀gbá ọmọ yánmọ̀yánmọ̀ lọ́rọ̀ ń ké ọmọ lísàbí agbóǹgbò àkàlà ọba márùn-ún níbẹ̀ lóde Ẹ̀gbá ibi gbogbo wọn ni wọ́n ń dádé ọba oníbàárà ọba ní àgùrá ọba ní ọ̀ṣinlẹ̀ ọba ní olówó òdùrú ọba ní aláké Ẹ̀gbá ọba ní Ẹ̀gbá mo dé mọ sẹ́yìn orò kan tó sẹ́tì eégún ọdẹ lẹ́ẹ̀kínní mo ní kẹ́ ẹ wá forò yí hàn mí lé bàbá yín ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mẹ́nìjọ mo gúnyán lẹ́bẹ́ lẹ́bẹ̀lẹ́bẹ́ tán mo sì ro kàkán mẹ́nìjọ kàkà kẹ́ ẹ forò yí hàn mí pẹlẹbẹ igi lẹgbẹ́lẹ́ mi lọ́wọ́ ó tún dẹ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní kẹ́ ẹ wá forò yí hàn mí lé bàbá yín jọ́sì ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mẹ́nìjọ mo gúnyán lẹ́bẹ́ tán àkàndá mo ro kàkán mẹ́nìjọ kàkà kẹ́ ẹ forò yí hàn mí pẹlẹbẹ igi lẹ tún gbélé mi lọ́wọ́ ó tún wá dẹ lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀wẹ̀ mi ní kẹ́ ẹ wá forò yí hàn mí lé bàbá yín jọ́sì ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mẹ́nìjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkán mẹ́nìjọ kàkà kí wọ́n forò yí hàn mí pẹlẹbẹ igi wọ́n tún gbélé mi lọ́wọ́ àti wọ́mu lọ́rọ̀ ń ké wúwú àti nàmù lọ́rọ̀ ń kó yànmùyànmù ọmọ orò ń pagi orò ń pọ̀pẹ̀ ọmọ orò tí pa gbàgúdá wọn poríkì bàbá wọn Ẹ̀gbá mo dé mọ sẹ́yìn orò tí sẹ́tì gún Ẹ̀gbá ọmọ orò lọ́tà ojú pọ́njọ bí ọmọ sẹ́tì mọ́mí kíkan Ẹ̀gbá ọmọ aláké o ẹ̀yin ọmọ orò tí kò yànmùyànmù ọmọ òsílẹ̀ kò parẹ́kùn dé ẹ mọ̀ pé bí wọ́n ti ń ṣe mọ́kà ni wọ́n ń ṣe lẹ́gbàá aláké ni wọ́n mọmi sẹ́mísẹ́mì mọ́kà ẹ̀yin mọmi odò ògùn lẹ́gbàá ọmọ aláké jọ bí ọmọ orò tí dún nàmùnàmù wọ́n ń gun àràfà mẹ́kà àwa ń golúmọ lóde Ẹ̀gbá aláké ọmọ Ẹ̀gbá mọ lísàbí agbòǹgbò àkàlà gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá pátápátá oríkì Ẹ̀gbá nìyí o lẹ́nu àkàndá ọ̀rọ̀ Awíkonko èdè àti àṣà Yorùbá wòye púpọ̀ bẹ́ẹ̀ lèdè àti àṣà wò gbọ́dọ̀ parun kò gbọ́dọ̀ wọmi ẹ láìkí péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV ìkórìtà kò yé mi oríkì Yorùbá TV òwe Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní tẹ́ fẹ́ bá mi sọ bẹ́ẹ̀ mo rékè orílẹ̀ yín jẹlẹ̀jẹlẹ̀ ẹ wá fẹ́ kí àkàndá ó gbé jáde ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1-937-969-0257 +1-937-969-0257 èdè àti àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.